kárí gbogbo wa. ẹ ṣé o Tiwa náà rè o. àmín. Olúwa tó dá wa Ní takọtabo, ó mọ pàtàkì tí ọmọ jẹ́. bàbá lókè tó dá wa Ní takọtabo, ó mọ pàtàkì tí ọmọ jẹ́. ìyá ti bí mi náà. Àmà bí tèmi. Bàbá ti bí mi náà. Àmà bí tèmi. àgàn tí ó bí o. Bàbá fún wọn lọ́mọ o. àgàn tí ó bí o. Bàbá fún wọn lọ́mọ o. ẹni tó ti bí o. Bàbá kò má yàn kú o. bàbá wa yìí wàláyì ẹ kàn sáà ń dán lọ́rùn ni wàláyì ọba tó jẹ́ ọmọ àfitì yín yìí ọlọ́mọdé ó yẹ ẹlẹ́ fún yín ọwọ́ ọdún ọbẹ̀rẹ̀ ẹ jẹ́ àǹdẹ́lẹ̀ lẹ́ẹ̀kan náà pé gbogbo tí wọ́n wí yìí ọlọ́njẹ́ ó ṣe bẹ́ẹ̀ nìkankan wọn lórí ọwọ́ ọdún ọbẹ̀rẹ̀ ọmọ pé kádùá mi lè gbà ní mo ṣe wá. wọ́n ní wọ́n jẹ́ ká dá ọ̀nà yìí mọ̀ torí wípé táwa náà bá wà gẹ́gẹ́ bí afáàmì sẹ́lẹ̀ mo ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan táwa náà bá ń sọ pé ẹ pa ẹsẹ̀ kìíní kan àwọn náà mọ̀ rò pójú ọ̀nà la wà ní táwa náà bá sì tó wà ń bómi náà á tún mọ̀ rò pójú ọ̀nà náà la wà ní ṣùgbọ́n Ọlọ́run ọba tó wá sọ pé ká wà ní ojú ọ̀nà èyí tá a wà yìí òun náà la dá ọpẹ́ fún gbogbo tí jẹ́ àpadà sí burú Ọlọ́run bá dàpọ̀ mẹ́jọ tọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa ó ti ṣe Islam kò ṣe Islam àpadà sí burú ni Ọlọ́run bá dàpọ̀ mẹ́jọ tọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa wala la hawla wala quwwata illa billahi al-ali. ó kí gbogbo àwọn àfáà mi tí wọ́n wà ní ìjókòó nítorí ìjọba àsìkò òkun náà ni mo sọ pé mo kí wa ní kíkí tí ó ní àpọ́nlé jù èyí tó jásí pé náà láàfin máa kíra wá ń gbà tó bá di jọ́ ń gbé ní alẹ́kìá máa pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. bákan náà kí àwọn bàbá wa ìmáàmù tí wọn ò sí ní. wọ́n mi tí wọ́n ń rojọ́ ìmá fún yín máìkì èyí tẹ̀ ń sọ bóyá òun láàjọ máa gbọ́. àlékún kí ọlọ́run àlékún gẹ̀rẹ̀ kọ́ máa jẹ́ ti anábìwá Muhammad. a kí ọlọ́run ọba àṣeyọ̀wù ọba tí máa ń dára fa'alun lima yurid ọba tó yẹ pé òkò méjì ní máa ń lẹ̀ tó bá lẹ̀ kan yóò yọ tẹ́ǹtì alẹ̀ kan yóò yọ kíbi ọ̀pá lọ́lọ́ tẹ́ǹtì tí àwọn yìí tẹ́ǹtì bàbá àgbà aláya mẹ́ta kọ́ yìí ni ó níbì kan tí wọ́n ti ká tẹ́ǹtì kú. àsàmẹ́ǹtì ni fílẹ̀. ìyẹn tí mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé tó bá jẹ́ pé bíi tí èèyàn ò ti lè rẹ́rìn náà wọ́n ti ta á bẹ̀. ọba tó wá ní ká wá ta sí inú ilé alájí wa Abbas àwa ta pẹ̀lú dùnú adẹ̀ ń kí ọlọ́run adẹ̀ ń kí ànábì ẹja sọ pé alhamdulillah tọ́lọ́run bá kó pààyàn lẹ́kún ó lè dáyàn mú ọlọ́run fà lọ́lọ́run lọ́wọ́ tó o bá fà lọ́lọ́run lọ́wọ́ ńkọ́ àjẹkúyà lèyàn ó jẹ a kí ọlọ́run ọba náà a kí ìkàlẹ̀ àwọn àgbàlagbà a kí sọ́wádìí ń tàdá lẹ́nìí àwọn tí wọ́n yọ wá kú olóko ìyẹ́ òǹsàǹgbò ẹ̀pà àwọn tí wọ́n ń dá àwọn wọ́n mọ̀ ṣiṣẹ́ gidi nínú ayé wa ni wà wàláì tó bá jẹ́ pé eégún náà là ń fi ẹ̀bùn yìí náà gbé èmi ò régún tó lè láfàn bí eégún tèmi ò alhamdulillah a kí àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí khasatan àgbà ìmáàmù ilẹ̀ Ìbàdàn ọlọ́run jẹ́ mi àfa mi ogun dáadáa bámi àgbà Adémọ́lá ọlọ́run jẹ́ mi àfa mi ogun dáadáa bámi àgbà Ládọ̀ rárá ọlọ́run jẹ́ mi àfa mi ogun dáadáa alibarika anabuwa Muhammad la hawla wala quwwata. àwa kí àwọn tí òdebẹ̀ tún bẹ̀ ṣe ìkàlẹ̀ ilé ẹgbẹ́ náà ní àwọn tí wọ́n sọ tí ilé ẹgbẹ́ dà lónìí àwọn tí wọ́n jẹ ìyá abẹ
àwọn tí wọ́n ja ogun bẹ àwọn tí wọ́n tún ibẹ̀ sí. barka kọ́lọ́n bá a ṣe ní aṣáájú ìmáàmù àgbà kó bá a ṣe ní gómìnà Ọ̀yọ́ state lọ́la kọ́lọ́n ṣe láàrin orílẹ̀-èdè Nàìjíríà lọ́la a rí pé bó bá dérú pé tá a bá sọ pé mi mo tọrọ báyìí fún ọ wàláì yóò sì mọ tún ṣàdúrà fún wa irú àdúrà ńláhùn ẹjẹ́ àtọrọ fún un káwa fi tiẹ̀ náà béèrè orí lọ́dọ̀ Ọlọ́run gbogbo ohun táwa náà ti ń lé láti ijó ìtọ́wọ́ wa ò tí ì tẹ̀ kọ́lọ́n wọlá dídí ọmọ yìí Ọlọ́run kó ṣe fún wa kó dẹ̀ fi báràkà síbẹ̀ Ọlọ́run bàbá àtìyá náà kọ́lọ́n ṣe ní adé sí náà rí fún wọn èyí tó ti sí tẹ́lẹ̀ ọlọ́mọdé ò tí Ọlọ́run bàbá ọmọ wọn fi tiwọn jọ ànábì Yakub gbogbo àwọn ọjà tọ́lọ́run dá fún iná Ọlọ́run kó fi báràkà síbẹ̀ Ọlọ́run sọlọ náà ló ti kíra rẹ̀ pé yàábù lè máa ń yàṣà òyìn náà sàn lè máa ń yàṣà zukuran a sì ṣàwọn lẹ́nìkan àtúnṣe wọn ní zukuran náà wà yìí náà sàn èèyàn ní máa ń tó pé báyìí lèmi ṣe fẹ́ ṣùgbọ́n bó ṣe yẹ Ọlọ́run bọ́lọ́run ṣe máa ń tò yìí Ọlọ́run kò fi báràkà sí wọn láàrin mọ́ ṣe wọn lọ́ta yẹn Ọlọ́run ibi afẹ́ kí wọ́n dẹ́jẹ́ débẹ̀ kí wọ́n tún jù bẹ́ẹ̀ lọ táwa náà bá ti tọrọ fọ́mọ káwa náà wà á máa tọrọ tiwa náà bismillah. Ìfọ̀fọ̀ mo fi kí màmí tán gbé ọmọ dání mo kí malẹ̀ ara yín gbogbo ẹ̀yin màmá màmá yẹ ẹ̀ ní sòfò ọmọ mo fi bàbá mi àgbà alága mo fi kí gbogbo bàbá Ọlọ́run ò ní bá dáadáa ẹnìkọ̀ọ̀kan. bàbá mi bá ti rí bàbá mi tó wọṣọ àmọ̀tẹ́kùn kankan àwọn àtàlájì báyìí ni kò ní bàjẹ́ akí ogun ẹgbẹ́ napmed àwọn napmed lálùkọ́ tó àjọ kan wọ́n ṣí dáadáa. wípé iṣẹ́ wọn ò just the beginning wọ́n ya fọ́tò lọ́wọ́ ẹ wo fọ́tò ẹ ti rí. ṣàdúrà ṣẹ̀fẹ̀ gba máìkì láti ṣàdúrà ni. ìyá bá pọ̀sì ẹ jọ̀ọ́ ẹ bá pọ̀sì ẹ jọ̀ọ́ ọmọ ìbìnrin wọn fẹ́ ṣàdúrà lẹ́jọ̀ ó yẹ ṣàdúrà. ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù agbẹ́ngà sọ pé ẹ ṣé o ọpẹ́ wa yóò máa pọ̀ sí ayé lógo torí pé ẹ̀ka wáyé. ẹ ṣáà fún mi slot yẹn màá gba aláàjì èmi náà wọ̀ ẹ ká ọdún kí ṣáà máa bẹ̀rẹ̀ akọ́dún àwọn ẹ̀jẹ̀ tó bá ń súnmọ́ dájú máa ń súnmọ́ wọn ànáwọ́ lélẹ́ sùn. láńlọ́ọ̀dù lady láńlọ́ọ̀dù Ọlọ́run gba ọpẹ́ wa ẹ̀mẹ́ mímọ́ fún tẹ́ ń ṣe láàrin wa Ọlọ́run gba ọpẹ́ wa fún nínú apáyọ Ọlọ́run gba ọpẹ́ wa fún ìfẹ́ náà ìṣọ̀kan náà Ọlọ́run gba ọpẹ́ wa bàbá gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run fàánú dáríjì bàbá fi ìyá ọmọ bàbá ọmọ léèwọ̀ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run dáwọ́ lé wọn ẹ̀mẹ́ mímọ́ dáwọ́ lé wọn lẹ́yìn ìbímọ wàhálà mọ́jì ó ṣẹlẹ̀ bàbá wàhálà mọ́jì ó ṣẹlẹ̀ Ọlọ́run Ísírẹ́lì agbàdúrà tọ́bárí gbogbo ipá gbogbo agbára gbogbo ìjọba lórúkọ Jésù ẹ̀wọ̀nú ìdè lọ ẹ̀mẹ́ mímọ́ ó yá gba ìjọba a fi ọmọ náà ní ẹ̀mẹ́ mímọ́ lọ́wọ́ lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù kó dáàbò ìpín àti ìṣẹ̀dá rẹ̀ lórúkọ Jésù kò ní gbàbọ̀dè áńgẹ́lì agbára tí kì í jẹ́ kí ìpín ọmọ gbàbọ̀dè lórúkọ Jésù Ọlọ́run kó yàn tì nínú ìrìn àjò.